urobo melopa ni munebio upetu peta amlegodi egodi glupe o marierie o ya mukoko udi onyola wa madabi roku ka dawa sejobi owe mo bo udi se roku apo gba no fi agba ya me udi to bo yoro ekere yan le obo sebe kan mi oru e bisi agwari o iya oto e kan yo wa onde kasa di abo era ida geto gba no fi agba ya me ka evero be o marukoro ka evero be na ine no ka evero be o marukoro na ka emiemi be ine no ka emiemi be o marukoro na ka evero be o yomi no ka evero be o marukoro na ka evero be ujo ka evero be o marukoro na ka evero be toni ide no ka evero be o marukoro me ka evero be yo momo Ude ka verowe o ma ko me ka verowe ekolo ujo ka verowe o marukolo ka verowe ine no ka verowe o marukolo me ka verowe ukolo me ka verowe o marukolo me ka miemiwe ukolo na ka verowe o marukolo me ka verowe akpa merere lo jare o marukolo me ka miemiwe do ukolo na ka verowe o marukolo me ka verowe yo milio ukolo me ka verowe oyo waro adi popo oboko ni yo ye abu gege sakono me ono ni obo nu takeri do mele bi kwa ya me bugoro me afure do mele bi kwa ya me o bugoro me afure ọlọpọlọ pokure lókèlú méje ti ya me ọrin mẹwọrọ kòfìà ọkìmí mọ nà mẹrẹ tó mẹrẹ ti kwa ya me bugoro me afure. tó mẹrẹ ti kwa ya me tukoro me afure. ọlẹ́yìn ló. tó mẹrẹ ti kwa ya me tukoro me afure. ọlọpọlọ kẹlu méje ó lé ti láyé akọ mẹwọrọ kòfìà tọ. jami fẹ́ nà mẹrẹ tó mẹrẹ ti kwa ya me. Mẹ́lẹ́ bí kọ́ ya mẹ́, gbogbo mẹ́ àfúre. Tó mẹ́rẹ̀ ti kọ́ ya mẹ́ o, gbogbo mẹ́ àfúre. Ọlọ́pọ̀lọ́ kókúre, lókèlú yóò ṣe ti ya mẹ́. Àpọ̀ mẹ́ wọ̀rọ̀ kò fìyà. Ọ̀kì ni wọ́n náà mẹ́rẹ̀. Tó mẹ́rẹ̀ ti kọ́ ya mẹ́ o, dúró kúrò àfúre. tó mẹrẹ ti kwa ya me tukoro me na afure. Ọlẹ́yin ló. ti kwa ya me tukoro me na afure. ọlọpọlọ kókúre lókèlú yóò ṣe ti ya mẹ́. Ọlẹ́ mẹ́ wọ̀rọ̀ kò fìyà. ọkìmí wọ́n nà mẹ́rẹ̀ Òkè ni tó máa mẹrẹ ti kwa ya me tukoro me afure. ọlọ́pọ̀lọ́ kókúre lókèlú yóò ṣe ti ya mẹ́ wọ́n gbà. tó mẹrẹ ti kwa ya me tukoro me afure. Ètò tó wá yé. mẹrẹ ti kwa ya me tukoro me afure. ọlọ́pọ̀lọ́ kókúre lókèlú yóò ṣe ti ya mẹ́. tó mẹrẹ ti kwa ya me tukoro me afure. Akimi wọn na mere mi fi kwa ya mẹ́ kéwúrẹ́ wẹ̀. mẹrẹ ti kwa ya me tukoro me afure. Ọdẹ àdúgbò náà ọdẹ tó yẹ ọ wá. mẹrẹ ti kwa ya me tukoro me afure. Òbòrò kẹ́ndẹ́ kò rẹ́nu ọ̀nà orí bí wòrò. tó mẹrẹ ti kwa ya me tukoro me afure. ọlọ́pọ̀lọ́ kókúre lókèlú yóò ṣe ti ya mẹ́. tó mẹrẹ ti kwa ya me tukoro me afure. Akimi wọn na mere agbọ̀ mẹ́ kéwúrẹ́ wẹ̀. mẹrẹ ti kwa ya me tukoro me afure. Àwọn ará Yorùbá wẹ̀ mọ́mẹ́ Prọfẹ̀sọ̀ M.E. Àtìkọ́dé o. tó mẹrẹ ti kwa ya me Òkúri kòtò. tukoro me afure. Ọmọdé kéko yìí kéde kẹwọ́ àbọ̀ kẹ́rànà. Kọ́yí sùn ìwé kékeré bí ẹgbẹ́ ni wọ́n rà mọ́ mẹ́. mẹrẹ ti kwa ya Làwọn me bẹ̀rẹ̀ wọ́n yà kọ́ ẹ̀ náà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀.
àdáyọ̀ yà sọ kó gbé wúkẹ́ mọ́mẹ́ nínú wọn láti bọ̀ yòó lẹ́fọ́ bọ̀kọ́. ẹlẹ́pẹ̀lẹ́ kúkú rẹ̀ lókèlú rẹ̀ ṣé ti yá mẹ́. kóró ni mí kéwu gbogbo pé ráfà bẹ̀rẹ̀ jẹ́. oyè ikú kókóré mọ́tẹ́kẹ́lẹ́ Providence Social Club of Nigeria. ògìdàgbà arúgbó náà ó ṣe fìrè kọ́ yìí ṣe. àtọ̀bọ́kà nínú wọn náà. kólókó gbòmò níyọrí ìròyìn ẹ̀kọ́ yìí ó bù tí ó. ìjàpọ̀ lógìdàgbàrà ọ̀bọ̀wọ́ kọ́ yìí ṣe. ọ̀bọ̀wọ́ Sunday. ògìdàtọ̀ ẹnu kọ́ ẹ̀ wọ́ra. ojú ìwọ kọwọ èsì àpèrè Jonathan nínú ìwọra md journalist Nigeria limited treasurer Alukokona ayọ̀ ìkọ̀wé. yíyí ìmọ̀ọ́dúnwó ọ̀rọ̀ mẹ́ra fúre tó fi túnlé. ojú ìwọ kọwọ àgàdàgbà láti nínú ìwọra. na emi tó nana ọyọ tó ta kókó na ẹnu ẹnu wọn ra yìí mọ gbogbo yẹ ká kó obìnrin kan. ìyá ni mọ gbogbo yẹ ká kó obìnrin kan. sẹkẹtì jẹjẹrẹ àkójọ fún mi wẹ́rẹ́ ajáru ẹ̀rí ọ̀bọ̀. Mr. Esasa enumenuka ewora. Mr. Esasa the financial secretary. ọ̀pọ̀lọpọ̀ kuwe yomirira yi yóò wò di osasa. oje wọkẹ honorable atọ ọsibọhari the managing director PA Motors Nigeria Limited emenuwara nọbẹ atọ acrobatic emenuwara yíyí mọ gbogbo yẹ ká kó bìrẹ kọ. ìyá ni mo gbogbo yẹ ká kó bìrẹ kọ. ìgbà yẹn kó asunjẹlẹ wìrì rẹ. ìtayọ̀ jẹ́rìí bílíọ̀ oyè ìwà kòkó kẹ́rẹ́ Chief Morrison olórí the Obaseki one afugẹ́lẹ̀ kìdọ̀ oyè ìkọ̀ bá ẹsẹ̀ mọ́nà ìyàwó méjì ẹni ẹni wọ́n yà pọ̀ wẹ́rẹ́ ha wọ́n tàbí pẹ́jọ́ bí yà pọ̀ nàjẹ́ wọ́n ti yà pọ̀ adájà fi bọ́lọ̀ ètí ìyọ̀ ìkó ẹjọ́ bí dẹ́rẹ́ nugẹ́lì bọ́lọ̀ ọjà nàátànà òdèrè máa ní pẹ́jọ́ bí yọ wẹ́kùbí ẹ̀kọ́ lórí yìí ọ̀tá yìí mẹ́ta ọ̀nàbùnú ẹ̀ sì yọ nínú wọn la onye obi kọ̀wé àpòrò yẹn nà ìpẹ́jọ́ bí wọ́n bọ̀ wọ́ wọ́n ti nílẹ̀. olórí nà pápá náà ọmọdé wọn yóò rúru ọ̀pọ̀ náà nà pápá ọkọ̀ wọ̀ ìfọ̀tù náà ẹ̀rọ náà rẹ́rẹ́ bí ọyọ ọ̀rọ̀ ìkọ́jọ́ bíbí yọ ọ̀rọ̀ tó kú wíwí ìrọ̀ yọ wọ́dí ó owó kiri tẹ̀lé noah director general of direct labour agency Delta State ráyè lóbi kúkú owó kiri sọ̀bọ̀tì commissioner for environment ọmúyẹ lágbàdo wẹ́gbẹ́ ìwàkàyé ṣe yíí ẹ̀mínú wàrà Chief Michael Asaboro the managing director of Botafe Holding aliasibili ọ̀rọ̀ gbogbo wẹ̀ ìrọ̀lẹ́ yóò ti wò díọ̀ Chief Dr. Monday Asapa ẹ̀mínú wàrà ìpápálẹ̀ ìṣòro ìkàkà yóò tẹ́lẹ̀ lójọ́.
gbogbogbò. Gbogbogbò ìjọba ní ṣe kéwọ́ ìnèmè owó rọrùn àrùkò. Báyọ̀ mẹ́ owó rọrùn àrùkò yìí nù. Ànídọ̀ mẹ́ owó rọrùn àrùkò. Ànídọ̀rọ̀ ní mẹ́ owó rọrùn àrùkò. Báyọ̀ ní mẹ́ owó rọrùn àrùkò. Ànídọ̀ mẹ́. Ìjọba ìṣèké ọmọ. Ìjọba ìṣèké ọmọ. Ìnẹ́nẹ́ ìjọba ìṣèké ọmọ. Ìnẹ́nẹ́ ìjọba ìṣèké ọmọ. Ògbó rárá ògbó. Ìjọba ìṣèké ọmọ. Ìjọba ìyẹn náà bá ìṣèké ọmọ bọ́ọ̀bọ̀. Ìnẹ́nẹ́ ìjọba ìṣèké ọmọ. Ó má dàrọ̀ wọ̀ọ́rọ̀ máa. Ọ̀pọ̀ àrùn máa kọ́ pàrọ̀ ṣe. Ìwọ̀n rẹ̀ kú dìde. Olùkọ́ gbogbo méjọ pa ìṣèké ọmọ. Dọ́. Ebi ọ̀nà máa nílẹ̀. Oyè ìwà kẹyà àbá ìwọ́n yọ ẹgbẹ́ nípa. Èdè údú ọ̀fẹ́ wù ọ̀yà tó ní àná àkọ́kọ́. Iná ní méjọ pa ìṣèké ọmọ. Oyè orí ká tó ní. Ìtẹ̀rí sara yìí wẹ́. Ẹnu ẹnu kọ́yọ̀ ọ̀la. Ó yí orí ká bí gẹ̀. Ẹ̀yà ní ìfẹ́ làdí ó lọ fi lọ́wọ́. Olùkọ́ gbogbo méjọ pa ìṣèké ọmọ. Ìmí ní òṣìṣẹ́ àwòyè. Ó yí orí kíká ìdè. Ó yí orí wọ́ọ̀kẹ́ lù. Ó yí orí wọ́ọ̀kẹ́ lọ. Olùkọ́ gbogbo méjọ pa ìṣèké ọmọ. Ó yí orí gómìnì mẹ́. Mo dẹ́rọ́ dábẹ́rẹ́ máa rè. Wọ́n dàgbà ìlú olùkú. Ó sọ pé olùwẹ̀ mo dà kọ̀wé. Ọ̀pẹ̀ta tí mo lò ó jí lórí kàyé wọ́n Grace. Mrs. Grace Michael Ifitoma. Iná náà mi dọ́gba ìṣèké ọmọ. Ó dúró wòrò mẹ́. Ọlọ́pàá ọ̀hún ọ̀kadà wà á wẹ̀. Oyè kan wọ́n tálẹ́ ni ó tálẹ́ ni. Ìwé mi wá rà òṣìṣẹ́kọ̀. Oṣù yòrì kìí sọ́mọ́ báyìí lọ́yọ̀. Pat ẹgbẹ́ mi wá rà. Mrs. Pat sọ́mọ́ ó máa gbọ́ mà. Iná ní mẹ́jọ pa ìṣèké ọmọ. Oyè ọkọ mọ́mọ́ pákó rẹ̀ débi yẹ. Ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ mi. Àná ìlàbí ọmọ ẹ̀wọ̀n lọ́dọ̀ yẹ. Ìgbà ìyàmọ̀ mẹ́jọ pa ìṣèké ọmọ. Iná ní mẹ́jọ pa ìṣèké ọmọ. Oyè ọkọ mọ́mọ́ àmì ló ṣokú bẹ́lẹ̀ o. Inú ni wọ́n rà mọ́ mẹ́ ṣokú bẹ́lẹ̀ bẹ́lẹ̀. Ọ̀pọ̀ ọlọ́pọ̀ gbúwé. Yẹ́nì ká yóò wò di o. Ẹjọ́ bí a máa lọ lọ́ọ̀dú. Mẹ́ta yóò wẹ́ wàá kọ́ bí wó. Yẹ́nì bá ọmọ ọkọ ẹ̀ta mi lè o. Ọlọ́dún wẹ́rẹ́ máa wò ró mọ́. Wẹ́kẹ̀ jọ́jú ni o. Yàtọ̀lá. Ìrìnkọ̀ wẹ̀ wẹ́kẹ̀. Azùndé omi ìdí rẹ̀ bọ̀. Ọ̀pọ̀ ní pẹ́kọ̀rọ̀. Ìjọba ìṣèké ọmọ.
Rose Furniture, number 151, Old Ugele Road, Agbaro. Hey, wait for your okay. Yes, Papa. Oh, I'm going to go to Papa. Oh, you're going to say, I can't go back. You're about to money. I don't know. You don't know what. Ìrẹ́kọ̀dọ̀ mi ó jìrì pé ìwé lọ́sì ní kẹ̀kẹ́ ká ọ̀yí sàkókò oyè ìwà kòkó kẹ́ ẹ̀dàgbà gbogbo òbí wà dàtí poyò kòkèlè ẹ̀yẹ́ kẹ́kẹ́ ọ̀fọ́lẹ̀ ẹ̀dàgbà gbogbo òbí ò. Nínú ọ̀fẹ́lẹ́fẹ́ ìwé tàyè wá ọ̀nẹ́wàrà ẹ̀ mílíọ̀nù àgbàtútù lọ́jú kọ́ fúru wàṣẹ́rọ̀. Obilimini, hey, never know how I'm going to teach ya. Baby, yo. Subscribe to our YouTube channel for more old Robo Sounds updates.